Ete Omoyele Sowore tí ń bọ̀ wá díẹ̀díẹ̀ o ẹ̀yin èèyàn Omoyele Sowore ó fẹ́ dàbí ẹni pé kò tí ì mẹ́ni tí ń jẹ́ VDM very dark man ṣe látìgbà tó ti wọ̀ yá àjà pẹ̀lú ọ̀rọ̀ very dark man yìí àtìgbà náà ni ẹ̀tẹ̀ rẹ̀ tí ń bọ̀ wá díẹ̀díẹ̀ very dark man tí ń já ráǹkì ẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Omoyele Sowore ẹ tètè lọ sọ fún níbi tó ti ń gbọ́ tí ò bá dẹ̀yìn lórí ọ̀rọ̀ VDM tí ò draw back àbí tí ò step back àfàìmọ̀ kó má padà jábọ́ tán yanyan ṣe rí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni tó ń pè ní bílọ̀dù yìí àtìgbà tọ́rọ̀ yẹn ti bẹ́ẹ̀lẹ̀ tí Omoyele Sowore ti dá sí àtìgbà náà ni Ete Omoyele Sowore ti bẹ̀rẹ̀ sí ní bọ̀ wá díẹ̀díẹ̀ fẹ́ dákùnmá jáde ńgbà yẹn pé kàkà tó yẹ kí Omoyele Sowore kó pe òun gẹ́gẹ́ bí àbúrò tóun jẹ́ sí kó pe òun wípé àbúrò mi má ṣe báyẹn jẹ́ ká jọ̀wọ́ lórí ọ̀rọ̀ bílọ̀dù kàkà kọ́ Omoyele Sowore ṣe irú nǹkan báyẹn ṣe ló bẹ̀rẹ̀ sí ń bọ́ sí online ó fẹ́ fi fẹ́ dákùnmá ó fẹ́ fi gba ranking ó fẹ́ já ránkì fẹ́ dákùnmá kóun bá lè fi step up àmọ́ ẹni tó bá fẹ́ dákùnmá jà ẹ wò irú ẹni bẹ́ẹ̀ gbúdọ̀ rí dájú pé òun ò ní skeleton kankan nínú cupboard òun àmọ́ níbi tọ́rọ̀ èdè dúró báyìí ẹ wò ọ̀rọ̀ yẹn ti ń gbóná jain kódà Charlie boy ẹ rí i pé nínú ọ̀rọ̀ tí very dark man sọ lánàá àbí jẹta yìí nínú unmasking Omoyele Sowore ó mẹ́nuba ọ̀rọ̀ Charlie boy yìí pé Charlie boy wà lára àwọn tó kọ́kọ́ gbé Omoyele Sowore jáde nígbà tó bẹ̀rẹ̀ sí ń ṣe oríṣiríṣi àwọn protest lọ́lọ́kan-ò-jọ̀kan àtìgbà yẹn gangan ló ti gbé Omoyele Sowore jáde Omoyele Sowore wá fẹ́ máa ṣiṣẹ́ lórí gbogbo àwọn crowd tó ní pé Charlie boy ti gbé jáde ẹ wò Charlie boy sọ̀rọ̀ kí ni nǹkan tí Charlie boy sọ gbogbo ẹ̀ pátápátá ni màá yànnàná fún yín nínú fọ́nrán eléyìí tí mo mú ẹ̀ bẹ́ẹ̀ sì ni Deji Adeyanju tó jẹ́ agbẹjọ́rò fún very dark man àti agbẹjọ́rò fún Omoyele Sowore òun náà jáde sọ̀rọ̀ lórí rògbòdìyàn tó bẹ́lẹ̀ láàrin àwọn méjèèjì yìí bẹ́ẹ̀ sì ni Omoyele Sowore post kan sórí Facebook page ẹ̀ lónìí ẹ wá wo bí ọ̀pọ̀lọpọ̀ àwọn rátẹ̀ bó ṣe gang up sínú comment section ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń fún jẹ wòtòwòtòwòtò ni kì í mà ṣeré ẹ̀yin èèyàn mi mo ti gbóhùn tẹ́ mọ́ jẹ́ dé àwọn ìròyìn yàjóyàjó ìròyìn àjáàbalẹ̀ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tì láǹfààní láti máa gbọ́ láì dá yín lágara ẹ jẹ́ sáré gbé yín débẹ̀ kẹ́kọ̀ọ́ wá gbọ́ nǹkan tí Charlie boy sọ lónìí ẹ rí i pé Charlie boy náà jáde sọ̀rọ̀ ẹ wo nǹkan tó sọ lórí Twitter ni o táwọn èèyàn ń pè ní SBY ibẹ̀ ló post ẹ̀ sí ó ní well done my son very dark man tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé Charlie boy ti lọ sí bíi 70 to 80 years old right now báyìí so tó bá máa pe VDM ní my son bàbá ló jẹ́ sí everybody bàbá ńlá kú bàbá gbogbo wọn ni Charlie boy jẹ́ bẹ́ẹ̀ sì ni kò kéré inú ayé ara bí ti ń wo mọ́ ó ní well done my son very dark man all you said was nothing but the truth very well researched ó ní very dark man ṣe assignment ẹ̀ dáadáa ó ṣe àwọn findings ẹ̀ dáadáa pé gbogbo nǹkan tó sọ pátápátá bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí nípa Omoyele Sowore bẹ́ẹ̀ sì ni kò parọ́ kankan rárá bí ti ń wò mọ́ ẹ máa gbọ́ o. This is why I don't like the word activist because I know many of them they use arm as business. Tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé very dark man ti jáde pé Omoyele Sowore ó ń fi gbogbo activist yìí gbogbo pa ń protest lọ́tún protest lọ́sì ó ń fi gbogbo ẹ̀ kówó jẹ ni. Ẹ wo analysis tó ṣe lánàá ẹ wá dúró owó tabua tó sọ pé ó ń san fún Omoyele Sowore tí ń bẹ lókè òkun lọ́hùn bí $60,000 ni wọ́n ń san lọ́dọọdún ẹ wá dúró owó tó ti kà kalẹ̀ bẹ́ẹ̀ sì ni a máa rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí Omoyele Sowore ti jáde tó ti bẹ̀rẹ̀ sí ní bẹnu àtẹ́lu ọ̀pọ̀lọpọ̀ àwọn politician wípé òkè òkun ni wọ́n mọ̀mọ́ tí wọ́n lọ owó tabua náà san lórí ọmọ wọn lókè òkun the same thing applicable Omoyele náà ṣe. Now ẹ jẹ́ ká tẹ̀síwájú ní this is why I don't like the word activist because I know many of them they use am as business. VDM you forgot to mention the horrible campaign they carried out on me Deji Adeyanju ló sọ yẹn o Sowore and co because I refused to bring the money a foundation gave my foundation. They wanted me to bring out the money to share to them. Sowore was the ringleader. My first encounter with real betrayal. Ó ní Sowore ti jẹ́ òun tàn mọ́ pé the first betrayal tó wọn kọ́ máa rí láyé òun the first encounter tó wọn kọ́kọ́ máa rí pẹ̀lú àwọn betrayal láyé òun pé Sowore ni.
VDM, my son, I pray you remain consistent in your pursuit of a better Nigeria. God bless you. Nǹkan tó sọ ní tiẹ̀ nìyẹn o. Now, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Deji Adeyanju tó jẹ́ barrister fún Omoyele Sowore àti Fẹ́mi Dakan. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí òun náà sọ. Now, Deji Adeyanju, ẹ gbọ́ nǹkan tó sọ o. Ó ní, I do not tolerate Omoyele Sowore or VDM slander on my timeline. Take your rubbish elsewhere, please. We are all on the same side. There is no need for all this nonsense I'm seeing. I refuse to get into the mode with anyone. Ó lóun yọpá yọsẹ̀ lórí gbogbo fàákájà àbí rògbòdìyàn tó ń bẹ́lẹ̀ láàrin Omoyele Sowore àti Fẹ́mi Dakan. Tá bá ní ká wo ọ̀rọ̀ yìí dáadáa, Omoyele Sowore gangan ló ti dá gbogbo ẹ̀. Òun náà ní dánidáni tó dá gbogbo ọ̀rọ̀ yìí sílẹ̀. At first, ìgbà tó rí pé billboard ó ti tàpá sófin, criminal offence ní Fẹ́mi Dakan fi gbé. Ó dẹ̀ rí pé ó ti go astray, for goodness sake. Tílé ẹjọ́ fi lè dá lẹ́jọ́ pé kí wọ́n kọ́ lọ jù sí Kuje correctional service náà nílùú Àbújá. Kí ni Sowore rí lọ́bẹ̀ tó fi waru ọwọ́ tó fi dó kàkàkà wípé àfi dandan fún disgrace Fẹ́mi Dakan online. Ó ní Fẹ́mi Dakan hàn oppress billboard ni. Tí gbogbo adé tó hàn sí gbogbo àwọn èèyàn pé criminal offence ni offence tí billboard commit, for goodness sake. T'Omoyele Sowore tó sì dúró lé lórí. Now, tẹ́ bá rí bí the way táwọn yẹn bẹ̀rẹ̀ sí rubbish Sowore, àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tí wọ́n sọ sí Sowore kò dẹrùn ara bí tí ń wò mọ́. Láàárọ̀ yìí, Omoyele Sowore ó post bail application billboard, ó post ẹ̀ sórí page ẹ̀ láàárọ̀. Bail application yẹn òun lẹ́ ń wòye o. Ó post ẹ̀ síbẹ̀. A lot of people wá sí comment section ẹ̀ wípé VDM ti post kìíní látàlẹ́ àná. Ó ti sọ̀rọ̀ ń pa kìíní láti alẹ́ àná. Ẹ wá gbọ́ àwọn ọ̀rọ̀ àlùfàǹsá, àwọn ọ̀rọ̀ rírùn tí àwọn ratel tó bẹ̀rẹ̀ sí ń kọ sí comment section Omoyele Sowore wọ́n fi ń pa gidi gan ni o, tààràtààrà tí ẹ ṣeré. Ẹ wo Omoyele Sowore post kìíní yẹn about 6 hours ago. Ṣé tí mi bá yẹn post yìí lásán báyìí picture tẹ́ ń wò lẹ́ẹ̀kan yẹn bail application yẹn ó ti ní 2,600k likes. Now 1,900 comments. Mi ò ní láǹfààní láti ka gbogbo comment yẹn fún yín. Tó tí mo bá ní kí n máa ka gbogbo comment látò ní dọ̀là kódà a lè kú lórí ẹ̀. A kàn ka díẹ̀ náà láwọn mẹ́nu kú mbẹ̀. Ẹ wá wò Fred Ogwas ó ní the guy don almost finish his tenure for there now. Any need for bail application again? Now tẹ́ ò bá gbàgbé ẹ rí lọ́gán tí Fẹ́mi Dakan tó sin billboard dé Kuje correctional service lọ́jọ́ yẹn about bí 14 or 15 days ago báyìí ni o. Kẹsì má gbàgbé pé 21 days ládájọ́ sọ pé yóò lò ń bẹ̀. Kódà ibẹ̀ ló ti ṣe instata lò táyìn. Àtọjọ́ yẹn gangan ní Sowore ti jáde pé òun máa rí dájú pé òun discontinue case yẹn. Now make sure I discontinue this case. Àtìgbà yẹn làwọn yẹn ti bẹ̀rẹ̀ sí ń fún Sowore jẹ wòtòwòtò left right and center ló ti ń collect wòtòwòtò. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bẹ̀rẹ̀ sí ń fipá ẹ máa gbọ́ nǹkan tí bàbá yìí sọ báyìí o pé ṣé bó sọ pé ó yọ kó bẹ̀ láti jọ ẹ̀ ni. Kí wá ní gbogbo pé ó yọ ohun tó bẹ̀rẹ̀ sí ń pariwo rìn sókè rìn sódò ó kàn ṣe àfẹ́ máa já ráǹkì ara ẹ̀ jábọ̀ for nothing. Ó ní the guy don almost finish his tenure 21 days ó sọ pé máa lọ sí 16 days already báyìí. Fẹ́mi Dakan lè sọ pé adájọ́ tó wà lórí kéèsì yẹn máa jókòó lónìí pé tó máa ti submit bail application pé àwọn ò ní oppose. Ó lóun ò ní oppose orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ń bẹ VDM lọ́tún ló sì pé kó jáwọ́ kúrò lórí ọ̀rọ̀ yẹn. Kódà Fẹ́mi Dakan gan ọba ti jáwọ́ kúrò lórí ọ̀rọ̀ yẹn tipẹ́tipẹ́. Àtìgbà tí Fino tó ti bá Fẹ́mi Dakan sọ̀rọ̀ about last week nìyẹn pé kó jáwọ́ kúrò lórí ọ̀rọ̀ billboard yìí. Kó jẹ́ kọ́rọ̀ yẹn kó lọ pátá kó kúrò lórí ọ̀rọ̀ yìí. Ọjọ́ kejì ni Omoyele Sowore àtàwọn gàǹgẹ̀ náà ti jáde síta tó bẹ̀rẹ̀ sí sọ wípé billboard ń gbádùn nínú ọgbà ẹ̀wọ̀n tó wà ní o ṣé yẹn máa ń gbádùn lọ́gbà ẹ̀wọ̀n ni. Now ẹ wo nǹkan tí Peter náà sọ. Peter Korum ó ní political tourists, global fundraisers, aspiring but not aspiring presidential candidates. Nínú àwọn ọ̀rọ̀ tí Fẹ́mi Dakan ti sọ lọ́gbẹ́ni tí ń sọ pé Sowore tẹ́ ń wò yẹn kò ní president kankan ṣe lórílẹ̀‐èdè yìí o. Ó kàn ń fi presidency ó campaign tí ń ṣe lọ́tún lọ́sì ó kàn ṣáàfin kówó jẹ ni. Cash face ló pé ẹgbẹ́ báyẹn one time president specially SUG president good morning sir. Now ẹ wo the other person tó tún sọ̀rọ̀ yẹn báyìí. Labon, what if Omoyele Sowore is stylishly running mad low-key and we don't know?
ṣé ń gbọ́ báyẹn. Now you sabi o, after you help release Blord, you lock your presidential ambition. ṣe ti rí pé ó ti lose a lot of things. Presidential ambition báyìí tẹ́ pé àwọn èèyàn mọ̀ bóyá ó tẹ̀ ń kówó jẹ lábẹ́lú àbí òkówó jẹ, bóyá ó ń rówó àbí òrówó, ó ti tú di ara ẹ̀, àkàrà ẹ̀ ti tú sẹ́pọ̀ báyìí. Ẹ̀wọ̀n nǹkan tí lè sọ báyìí, ó ní na you sabi o, after you help release Blord, nígbà tó bá release Blord tán báyìí tó lè ṣe irun kárí ara ẹ̀ lórí ọ̀rọ̀ pé àyọ̀ Blord, price tó ń pè lórí kinní kò tún ṣe price kékeré o, torí a lot of things táwọn èèyàn mọ̀ ń pa Ọmọyẹlé Sowore tẹ́lẹ̀ ó ti wá hàn gbangba sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí. Fẹ́dàkùn adẹ̀ ti ń sọ wípé tí Ọmọyẹlé Sowore ò bá dẹ̀yìn pé késekése lélẹ̀ tá ti rí nípa ìyẹn o, ó ní bàbá kàsàkàsà ṣe ń bọ̀ lọ́nà. That is pé a lot of information tóun ò tí disclose nípa ẹ̀ tó jẹ́ pé ó ní agbára gan tẹ́gbẹ́ táwọn èèyàn bá gbọ́ lásán, a lot of people máa padà lẹ́yìn Sowore ni bó ṣe ń bẹ lọ́wọ́ òun, ó ló ń bẹ lọ́wọ́ òun. Kàkà tó yẹ kí Ọmọyẹlé Sowore kó kàn ra step down jẹ́ kó má wulẹ̀ tí gbogbo ọ̀rọ̀ argument yìí mọ́, ó fẹ́ gba rank lórí ọ̀rọ̀ pé àyọ̀ Blord, olùmọ̀ àyọ̀ Blord. This is the 14 or 15 days báyìí tí Blord ti ń bẹ ní Kuje correctional service. Ó rí yọ náà, kò rí yọ náà. Ẹgbọ́n nǹkan tí ọ̀gbẹ́ni náà sọ, ó ní the difference between Sowore and Blessing CEO na stage 4, Ọmọyẹlé Sowore the prison breaker. VDM is 24 hours ahead of you because he posted same news yesterday. Àtàná ní Fẹ́dàkùn ti post information. Zoom or telescope, Blord influence his toy compared to VDM when he was making mouth that he has money. Now he can see that money is not everything. Ẹ wo èèyàn mi tá bá ní ká wá ṣe ká comment látòní dọ̀la kódà àní kú lórí ẹ̀ lónìí, àmọ́ gbogbo ẹ̀ Blord ó jáde kò ní ọgbà ẹ̀wọ̀n Kuje correctional service lónìí. Tó bá jáde tán kí ló ṣẹlẹ̀ sí kàríà Ọmọyẹlé Sowore? Ẹ rí pé kàríà nǹkan ti ṣe kàríà Ọmọyẹlé Sowore báyìí. A lot of things táwọn èèyàn mọ̀ ń pa Sowore tẹ́lẹ̀ ó ti wá hàn gbangba sí wọn báyìí. Ẹ wo àárín jù báyìí lọ́dọ̀ lélẹ̀ tí mo mú wá fún yín sáà yìí bá tó ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí, gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn. Ẹ bá mi like fídíò yìí kẹ́ máa comment kẹ́ sì máa bá mi pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó kálé kókó kó dẹ̀sẹ̀ gbogbo ka ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Ẹ tẹ́ bá ń bá ìkànnì yìí pàdé fúngbà kan tí follow wa ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí mẹ́sàlẹ̀ fọ́nrán yìí, aago kélébé kan náà bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n pè òun gangan ní ìmọ̀ tàyín lólobó ní gbogbo àkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí ìlà yìí. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, ẹ kú kalẹ̀.